tún ti dé bá a ṣe dé lónìí lórí ètò yín ètò wa ọ̀rọ̀ kàsí látẹnu èmi ọmọ yín olólùfẹ́ yín Adéọlá ọmọ Akíntayọ̀. Lórí ètò yín lónìí a ó máa gbé àwọn ọ̀rọ̀ kan yẹ̀wò, àwọn ọ̀rọ̀ tó dàbí ẹni pé wọ́n ti ń kásẹ̀ ńlẹ̀ pẹ̀lú èdè Yorùbá tí à ń pè wọ́n pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì. Ọ̀rọ̀ àkọ́kọ́ tá ó máa gbé yẹ̀wò lónìí ni bákùbálà. Bákùbálà. Kí ni wọ́n ń pè ní bákùbálà? Òun náà ni wọ́n ń pè ní ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run táwọn olóyìnbó ń pè ní kómà. Ẹni tó bá wà ní kómà ni wọ́n sọ pé báwo wá ní báyìí bákùbálà ló wà o. Ó túmọ̀ sí pé kí ni o? Ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run òun ni ó wà táwọn onígẹ̀ẹ́sì ń pè ní kómà. Ọ̀rọ̀ míì tá a tún máa gbé yẹ̀wò lónìí ni búrùjí. Búrùjí. Ọ̀rọ̀ míì tá a tún lè pè ní ọrọ̀. Bí èèyàn ní búrùjí, ọrọ̀. Owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kì í wá ṣowó nìkan, ọrọ̀, ó lọ́lá, ó lọ́rọ̀. Bẹ́ẹ̀ ni wealthy, búrùjí or wealth. Búrùjí, ọrọ̀, wealth. Ọ̀rọ̀ mìíràn tá a tún máa gbé yẹ̀wò ni kùkú. Kùkú. Àgọ́ adìyẹ ló ń jẹ́ kùkú. Àgọ́ adìyẹ, chicken cage. Ilé ìtàn máa ń ti àwọn adìyẹ mọ́ nígbà kan tí wọ́n máa ń hun yẹn, òun ni wọ́n ń pè ní kíni o? Àgọ́ adìyẹ. Kùkú òun náà ń pè ní àgọ́ adìyẹ. Àwọn ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lónìí ni bákùbálà, ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Bákan náà a gbé kùkú yẹ̀wò, àgọ́ adìyẹ, chicken cage. Bákan náà la gbé búrùjí yẹ̀wò, búrùjí, ọrọ̀, wealth. Láṣẹ Ìdùmarè, búrùjí yóò fi ilé wa ṣe ibùgbé. Àní táwọ́ná, àní táwọ́lò, àní tàràkàkà tó jẹ́. Àní bá wọn gbégbá báárà láṣẹ Ìdùmarè. Gbogbo iṣẹ́ ìṣe wa láṣẹ Ìdùmarè yóò máa já sí rere lágbára Ọlọ́run. Àní rí jù báyìí lọ lónìí lórí ètò yín ètò wa ọ̀rọ̀ kàsí. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ máa bá mi like ẹ máa bá mi share kó lè go viral. Bẹ́ẹ̀ ni, kó lè go viral. Ẹ ṣé púpọ̀. Kó tún tó dìgbà míì, búrùjí á fi ilé wa ṣe ibùgbé láṣẹ Èdùmàrè.